Glory be to God, oh Lord. Nureni. Bọ̀dá rẹ̀. Bó o ní bó o ti ń tọ́jú mi ọmọ tọ́jú ọ̀ náà. Wo àmọ́ ó tún wá kù nìbọn ró o. Ìjì kan ló jà ládùúgbò wa. Ìjì pọ̀. Látẹ́gùn náà kan sọ́lẹ̀ lójijì yìí. Sọrí tó gbé páànù lé wa báyìí odindi ló gbé. Fíríìtì kẹta ló ti lọ sọ́lẹ̀. Bẹ̀ láti lọ rí. A ti pé kápẹ́ńtà. Wọ́n ní 150,000. Ọ̀sẹ̀un. Àmọ́ ojú kan máa ń tí mi mọ bí n ṣe béèrè owó lọ́wọ́ rẹ náà ni wọ́n tóra yìí. Lóúnjẹ kankan náà ń lé. Lóúnjẹ ń lé. Bá ń rí bíi 35,000. Ìyá ṣe báyìí ṣe ń 50. Kí o gbẹ̀jẹ̀ 200. Kí send account number ọ̀sẹ̀un jẹ́ sáré send ẹ̀ báyìí. Wá kí ni ìṣòro rẹ? Ṣé ọmọ pé mo gbogbo tó ń wí lábẹ́lẹ̀ ni? Bá mi rọ́tẹ̀yìn náà papọ̀. Ẹni àmọ̀mọ̀ parọ́ mọ́ ẹ̀yìn gan-an olórí. Báà rẹ̀ ń parọ́ lọ́nà wo? Fáànù lè wà èwo lọ́sí ní gbogbo ẹ̀ báyìí ní ìsìn. Dánúré ni ń tọ́jú wa ju gbogbo eléyìí tẹ̀ ń tẹ̀ lọ. ń tọ́jú wa ọjọ́ ń bọ̀ lólúwa wí ògúntò náà ti síngbò wà ní skul ẹsẹ̀ rẹ̀ yọ̀ọ̀tà yìí gbogbo ìgbà tóun náà pè wá tí ò ní tọ̀ bá mi o wọ́n ní àsanwó photosynthesis. Kí ló wà ń bẹ̀? owó mìdílọ́wọ́ blogata á fún. Kí n ṣe bọ́. ọ̀rọ̀ pé mi náà gbọ́ ni. Parọ́ ó máa ń ta ní skul. sọ̀gbọ̀n mi ó rí ẹsẹ̀ fa ó fi pamọ́ ni ìwọ náà gbà padà lóde ní bẹ́ẹ̀lì gbogbo ọlọ́tẹ̀yìn náà pa á sí. Báàmí wọn ní agbowó calculus wọn ní ká gbowó Pythagoras theorem mo pàdé fún ọ̀tàbúrò rẹ gbogbo yìí.